nítorí ìpè àti májẹ̀mú, nítorí àìyípo padà Ọlọ́run. Àti Sunday àkọ́kọ́ nínú oṣù kẹta yìí, orí àkọ́kọ́ tí ọ̀tá rẹ̀ ó fi bá ọ gbégbá ọpẹ́ nínú oṣù yìí, ọ̀run ṣe fún yín lónìí. Àmín Jésù. Àmì àdúrà farahàn. Àmín Jésù. Kristi Olúwa wa. Wòlíì ọ̀gá ògo ajíhìnrere àgbà Ujimboa, ẹ máa bọ̀ wá fún wa lórí fún jíjáde ọba májẹ̀mú. Ẹ máa bọ̀ fún jíjáde ọba májẹ̀mú, ẹ máa bọ̀ lórúkọ Jésù. Gbogbo wa pátá la máa rógo wa lò. Ó yẹ máa bọ̀ bí bàbá ṣe ń padà tí àṣẹ ló ń jáde. Ọya ẹ máa gbé sókè. Wọ́n gbóhùn rẹ, wọ́n sì jẹ́ ìpè rẹ. Bàbá mi làbàjá sẹ́yìn bàbá yìí. Wọ́n sì jẹ́ ìpè rẹ. Bàbá sẹ́yìn bàbá yìí. Ẹ̀yin lọ bá wa. Ẹ̀yin lọ bá wa. Ẹ máa ní sọ̀rọ̀ tuntun. Ẹ̀yin lọ bá wa. Ẹ̀yin lọ bá wa. Ẹ máa ní sọ̀rọ̀ tuntun. Olórí ayé kúra pápá ìgbà kúra bá. Ọmọ ilé Thank you.